ó gbé ìyọ́nú ọmọ alábìbà ó ní ó gbé ìwẹ̀yìn wò bóyá ajá mi ó tiẹ̀ pa kán kí ní ń bẹ lẹ́yìn rẹ̀ òbí òṣòwò sọmọ ó gbé ìwẹ̀yìn wò bí ajá mi ó tiẹ̀ pa kán kí ní ń bẹ lẹ́yìn rẹ̀ òbí òṣòwò sọmọ adéábádìgún tí tánà rí tún dorìṣà ṣe adigun tàn sílé o adigun tàn sọ́nà wọn mọ̀ pé náà rí ńlá adigun tàn ó ní wọn kàn ju ojú ọkàn mi ẹni ojú bá ń kán ọmọ bá tiẹ̀ lọ adéáfẹ́rọ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ tí ó gbégbé níyàwó ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ dúró kó mú gbèsáyà ṣẹgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi gbogbo tí a bá ń ṣe láyé ẹ jẹ́ á náwó sùúrù sí i bó pẹ́ bóyá yóò padà wá dáa ó ní adéáfẹ́rọ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ tí ó lọ gbégbé níyàwó ẹ sì mọ̀ pé ìgbín a máa ṣe sùúrù gbogbo tó bá ń ṣe gbogbo tá a bá ń ṣe má jà kánjú tinú ọ̀rọ̀ o má jà sáré lọ́nu kòtò ó dáa ká ṣe sùúrù ká débi ọ̀làwájú ká sáré lọ́nu sàárè lọ ọ̀rọ̀ wa ó dayọ̀ o. ẹ lọ subscribe sí Yorùbá Chamber TV on YouTube ẹ ṣé o.